Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Mo mọ̀ pé àwọn kan máa sunkún bọ̀ mi ò kẹ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ta ló ṣe òfin pé a man must look after his wife? Ta ló ṣe? Gbogbo yín ẹ máa sọ wípé bíbélì. Mo ti sọ fún yín pé ṣé Síkírà wà nínú bíbélì ni? Àbí Balógun wà nínú bíbélì? Líbíà bó ṣe bàjẹ́ tó ó wà nínú bíbélì. Níbo náà ti dárúkọ Nàìjíríà nínú bíbélì? Ẹ jẹ́ kó ní kálukú máa gbọ́ bùkátà ara ẹ̀. Obìnrin gbọ́ bùkátà rẹ̀, ọkùnrin gbọ́ bùkátà ara ẹ̀. Ọkùnrin ò kí ń ṣalábàárù. Àwọn kan ní I will not respect, a man will not be respect. Ẹ má respect wọn. Ẹ gbé respect yín dání, respect òfò, respect ìsọnù. Tẹ fi ń báyé wọn jẹ́. Àwọn ọ̀rọ̀ tẹ máa fi ń sọ láti máa mú wọn lẹ́rú. Tẹ pé ọkùnrin á ṣe kò ní láforí, kò ní lálùbáríkà. Ẹ̀yin á dẹ̀ máa tara wọn láì nítorí pé kẹ́ lè respect wọn kọ́ look after yín. Ọkùnrin má look after anybody. Ọkùnrin ò níra láti dẹ́ ẹni kankan lókòwò. Ìyá àti bàbá ẹ kún wọn tọ́ ẹ, kún wọn fi nǹkan tó máa jẹ lé ẹ lọ́wọ́ kó tó lọlé ọkọ. Ẹ̀yin ọkùnrin mo ti sọ fún yín, ẹ̀yin kọ́ lẹ ní ìdí adé orí, ẹ ní ìdí adé orí. Ilẹ̀ yìí ò dẹ̀ kì í ṣú. Obìnrin ní túngbà tó bá sú wọn, tí wọn ò réyàn gbọ́ bùkátà wọn wá fúnra wọn wá bẹ̀bẹ̀ fọ́kọ. Àwọn nílẹ̀ wọn máa ń ṣú. Àwọn náà máa ń tètè ní ìdí ọmọ, àwọn náà máa ń wọ menopause. Ẹ̀yin ọkùnrin ẹ má rush ara yín. Tó o bá ti ní owó lọ́wọ́ lọ wá baby mama tó máa bímọ fún ẹ kó máa tọ́jú ọmọ. Because at the end of the day, ọkùnrin tí ò lówó lọ́wọ́, ìyà jẹ. And again, apart from that, ẹ bá wo ìta, àwọn ọkùnrin tí ẹ pé wọ́n níyàwó méjì jù, àwọn ọkùnrin tí wọn ò lówó lọ́wọ́ ni. Because nígbà tó bá wà nínú ilé, ẹ máa treat wọn pẹ̀lú ọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ òfò pé ọkùnrin ló yẹ kó look after ilé, ọkùnrin ló yẹ kó look after ilé. Nígbà tó bá dẹ̀ ní ẹ bẹ̀rẹ̀ sí ní máa treat wọn, wọ́n wà forced láti lọ yàn àlè ń ta from there, àlè á kẹ́ oyún mọ́ wọn lọ́wọ́, wọ́n do níyàwó méjì nìyẹn. Ọkùnrin ò look after ilé, ẹ look after ara yín, ẹ keep respect yín. Wọ́n ti dá birthright wọn fún yín, ẹ keep ẹ̀. Ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ kẹ́ tọ́jú ara yín, ẹ dára yín lókòwò. Ọkùnrin ò lẹ́tọ̀ọ́ láti dá obìnrin kankan lókòwò. Kí ni wọ́n ṣe tẹ́lẹ̀ kó tó lọlé ọkọ? Bible tẹ́ ń tọ́ra yín, ṣé Síkírà wà nínú Bible ni? Ṣé Balógun wà nínú Bible? Ṣé àsìkò Bible níbo náà ti já ápù? Ọgbà Édẹ́nì wo ló wà nílẹ̀ Nàìjíríà nílẹ̀ láwọ̀ dúdú? Ọkùnrin tọ́jú ara ẹ̀, obìnrin tọ́jú ara ẹ̀ ní. Ọkùnrin kankan ò ṣerú anybody. Ọkùnrin kankan ò níra láti tọ́jú obìnrin. Ẹ lọ tọ́jú ara yín, ẹ kó sì dànù. Ẹ lọ tọ́jú ara yín. Ìtọ́jú mélòó ni Joseph ṣe fún Mary, fún Maria? Ìtọ́jú mélòó ni Joseph ṣe fún Maria? Níbo lẹ gbọ́ pé Joseph mú Maria lọ? Aṣọ mélòó ni Joseph rà sí Maria lọ́rùn? Pẹ̀lú Bíbélì tẹ́lẹ̀ ń tẹ̀lé. Aṣọ mélòó ni Joseph rà fún Maria lọ́rùn? Gbogbo ẹ̀yin obìnrin ìsìnkò yìí, bẹ́ ṣe máa fún ọkọ lọ́rùn pé fẹ́ bímọ sí Amẹ́ríkà, lẹ́ máa sọ pé fẹ́ bímọ sí Canada. Meanwhile, Jésù tẹ́ ló ní kí ọkùnrin tọ́jú obìnrin. Bible tẹ́ sọ, bùjẹ́ ẹran náà bí Jésù sí. Bùjẹ́ ẹran náà bí Jésù sí. Joseph, aṣọ mélòó lẹ gbọ́ tí Joseph rà fún Jésù? Torí gbogbo ìtàn Jésù ló wà nínú Bible. Tẹ́ fi máa fún ọkùnrin lọ́rùn, tẹ́ máa ní Bíbélì sọ pé aṣọ mélòó, bàtà mélòó ni Joseph rà fún Jésù? Owó school mélòó ni Joseph san lórí Jésù? Meanwhile, ṣe bí ọmọ ni Jésù jẹ́ sí Joseph, aṣọ school mélòó náà rà fún? Owó school mélòó náà san fún? Joseph níbo ló mú Maria lọ? Aṣọ mélòó ló rà sí Maria lọ́rùn? Okòwò wo ló dá Maria? Ṣe bí nǹkan tó bá wà lẹ̀lẹ̀ ń tẹ̀lé. Ẹ kọ́ máa fi Bíbélì máa káwọn máa bá yí àwọn ọkùnrin jẹ́, ẹ máa rí Ọlọ́run sọ pé kán máa tọ́jú. Ṣé nígbà tí Ọlọ́run sọ, ṣé Nàìjíríà ló ń bá wí? Ṣé ẹ rí Abdulkarim nínú Bíbélì? Àbí ẹ rí Abdulfatai ń bẹ? Àbí Bọ́lá tí tó wà nínú Bíbélì tó fi jẹ́ pé ẹ wá máa fi Bíbélì Israel máa fi bá àwọn Nigerian men wí? Oníkálukú obìnrin ẹ lọ tọ́jú ara yín. Ọkùnrin ẹ má respect wọn, ẹ mú respect yín dání, ẹ ṣáàjẹ́ kan ráyé gbé. Torí nǹkan tẹ́ máa sọ pé man will not be respected if he does not look after his responsibility. Ta ló sọ fún yín pé responsibility ọkùnrin ni pé kó look after obìnrin, kó tọ́jú ilé, kó fowó oúnjẹ lẹ̀? Ta ló sọ fún? Ẹ̀yin lẹ yí mọ́ wọn lórí. Òbò tẹ́ ti jáde lọkùnrin ti jáde. Òbò kan náà lẹ ti jáde. Kidney méjì ló wà nínú oníkálukú. So bí àwo ni ọkùnrin ṣe máa wá jẹ́ alábàárù ẹ̀yin obìnrin? Ẹ lọ ṣiṣẹ́. Ẹ tọ́jú ara yín tẹ́ bá wà lé ọkọ, kẹ́ẹjọ kọ́mọ lùbọ́, kẹ́ẹjọ tọ́jú ara yín ni. Kí bó o ṣe ń tọ́jú ọmọ ni kó ọkùnrin náà máa tọ́jú ọmọ. What responsibility? Ẹ ṣe jẹ́ amúnisìn, ẹ ṣe jẹ́ amúnisìn láyé. Ọmọ wọn máa bá yín tọ́jú ọmọ tó jẹ́ ẹ̀yin lẹ máa jèrè jù.
wọ́n máa bá yín tó máa kọ́lé tó jẹ́ yín lẹ máa padà jogún ẹ̀ tọmọtọmọ kó sì dànù ẹ lọ tọ́jú ara yín. Ọkùnrin kò lẹ́tọ̀ọ́ láti dá yín lókòwò. Yes, tó bá jẹ́ ọkùnrin tó lówó bí Ọ̀tẹ́dọ́lá bí Tinubu tọkàn ẹ̀ balẹ̀ tẹ́ pé wọ́n ti mọ̀ pé báwọn ò ṣe fún yín gan àwọn lè ṣe fún just anybody níta fine. But wípé kẹ wá kápá lẹ́kan kẹ wá ní my husband will take care of me. Ṣé husband ṣé wọ́n jẹ́ tọ́ ìní? Àbójẹ́ wardrobe tí wọ́n fẹ́ tán láti máa polish láti máa dán. Àbí báwo ni wọ́n ṣe jẹ́? Ìwọ jẹ́ playing ground tán láti playing ground. Àbí wọ́n jẹ́ playing ground náà ni tán láti máa gbá kó lè clean lọ ṣiṣẹ́ ẹ lọ tọ́jú ara yín. Ẹ kọ̀ wá ń bẹ̀ kẹjọ fẹ́ra yín ni tọ́jú ọkọ kó tọ́jú ẹ bí wo bá tọ́jú ẹ kó náà má tọ́jú ẹ ni. Bí wo bá ti fi tiẹ̀ lẹ̀ tó ti ní nǹkan tó máa fi ìtọ́kùnrin náà ní kó mu dání kó fi tọ́jú ara ẹ̀ tọ́jú ẹbí tó tọ́ dàgbà. Ọkùnrin kò kí ń ṣe alábàárù ẹ̀yin náà dẹ̀ kí ń ṣe wardrobe tó ń polish ẹ lọ ṣiṣẹ́. Ọba ti marry ẹ máa ní my husband your husband must look after you as much as you must look after your husband. Ọkọ lẹ́tọ̀ọ́ láti dá ẹ lókòwò wàá ti níṣẹ́ lọ́wọ́ ó lè wà tó bá ní lọ́wọ́ á fi sínú okòwò ẹbọ kò ń ṣe responsibility ẹ kò oblige láti ṣe nǹkan kan fún ẹ. Bíbélì ò ní Nàìjíríà nú kò lákùrẹ́ nú kò lóńdó nú kò lábánú. Bíbélì ò ní ṣídí ìmẹ̀kẹ nínú kò ní ṣínẹkẹ nínú kò ní wòkè nínú kò ní fàtáì nínú kò ní làbákẹ́ nínú kò ní Abdulkarim nínú àwọn kò dẹ̀ sí aláwọ̀ dúdú kankan nínú Bíbélì. Àwọn òyìnbó náà fi báwí ẹ̀yin pásítọ̀ ẹ̀yẹ fi Bíbélì bá yé àwọn ọkùnrin jẹ́. Ẹ̀yẹ fi Bíbélì bá yé wọn jẹ́. Joseph ò ra bàtà fún Jésù kò sanwó school fún Jésù. Joseph ò dẹ̀ mú Maria kò mú lọ sí Amẹ́ríkà lọ ṣọlidé. Kò gbọ́bí tó ti raṣọ fún Maria ìgbé jáde. Kámbèlèté wọn lọ bímọ sí St. Nicholas. Wọ́n rí Amẹ́ríkà London bẹ́ẹ̀ gbà tí ó sì wọ́n bímọ síbẹ̀ bù jẹ́ ẹran náà bí wọn sí. Kí ló dé ẹ̀yin tó bá fún yín ọba ní kẹ́yìn obìnrin sí lọ bímọ fún General Hospital ẹ̀ nígbà. Ìwọ ọkùnrin táyé ẹ̀ bá fẹ́ bàjẹ́ ọkùnrin kò má gbájúmọ́ wà rẹ̀ Ọlọ́run ò fún ẹ ní responsibility kankan. Ayé àti culture àti ẹnu Yorùbá àtàwọn pásítọ̀ ìsánú wọ́n gbé responsibility sí yín lọ́rùn pẹ́yìn lẹ́ni láti máa tọ́jú obìnrin. Bíbélì ò kì í ṣe Bíbélì Nàìjíríà. Ẹ bá mi mú Fúnkẹ́ tó wà nínú Bíbélì jáde. Ẹ gbé Fúnkẹ́ tó wà nínú Bíbélì jáde. Ẹ gbé Túndé tó wà nínú Bíbélì jáde. Ẹ gbé Adébóyè tó wà nínú Bíbélì jáde níbi t'Ọlọ́run ti dárúkọ Adébóyè. Ẹ gbé Olúyinká tó wà nínú Bíbélì jáde. Ẹ kàn mú ayé àwọn ọkùnrin gbogbo ọ̀rọ̀ yín kẹṣà àbáyé wọn jẹ́. Ìwọ ọkùnrin má jẹ́ kórí ẹ pé kẹ wá sọ fún mi ibi tí Joseph ti ra bàtà fún Jésù. Ẹ sọ fún mi ibi tí Joseph tó ti mú Maria lọ sí London lọ travel lọ bímọ. Bùjẹ́ ẹran ló bí sí. Ẹ̀yin ò fẹ́ bímọ sí general àfi London àfi London àfi Canada àfi America. Bùjẹ́ ẹran náà bí Jésù sí kẹ kó sì dànù.